Hi everyone, welcome to my channel. Ẹ ṣé agbára wà torí a rí ní ayé àwọn baba ńlá wa títí di bí à ń ti ń sọ̀rọ̀ báyìí àfọ̀ṣẹ wà tí a lè fi báyẹn sọ̀rọ̀ nǹkan tí ò jẹ́ kí a sábà ṣe arú àwọn nǹkan wọ̀nyí síta mọ́ òun ni àwọn ọmọkọ́mọ tó wà níta gbẹ̀tugbẹ̀tu wà tí a fi báyẹn sọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá le jù tí a fi mólè táwọn bàbá wa fi mólè níjọ́ náà lọ́hùn ó sì wà títí dòní tó ṣe pé bí olè bá wá káyàn mọ́lé tó ṣe pé gbẹ̀tugbẹ̀tu lásán ni téèyàn bá jù sí ẹnu téèyàn ó sọ pé àtìbọn àtàdá tẹ́ ẹ kó lọ́wọ́ ẹ jòkóó ẹ máa bára yín jà gbogbo gbólóhùn téèyàn bá fi bá wọn sọ ni ó dẹ̀ rí bẹ́ẹ̀ tí ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ àmọ́ àwọn alábàámúdá pé apọnmi sínú apẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ àbámúdá tí ò kì í ṣe ìlànà ògùn rárá àbámúdá yàtọ̀ sí ògùn o àbámúdá ó yàtọ̀ sí ògùn àwọn à ń pọnmi sínú apẹ̀rẹ̀ ẹ máa pọnmi sínú apẹ̀rẹ̀ àwọn àbámúdá níwọ̀n wọ̀nyẹn kò kì í ṣe ògùn ògùn wà èpè wà débi pé tí igi ta lè sọ fi igi tá fi ìgbín sí ìdí igi pé ìwọ igi yìí o mo fi ìgbín yìí sọ ọ kò gbọ́dọ̀ lọ tó dà já sí pé tí ìgbín yìí bá lọ a lè fún igi yẹn lépè tí ó dẹ̀ gbẹ lóòjọ́ ògùn bẹ́ẹ̀ wà títí dòní ògùn wà látòrí àwọn bàbá wa tó sì wà títí dìsìn àwọn nǹkan tí ò jẹ́ kí a fi àwọn nǹkan wọ̀nyí síta mọ́ kò ju àwọn alágàmù rárá eléke aláàdàmọ̀dì àwọn nǹkan wọ̀nyí ni ló fà á tí ò jẹ́ ká ṣe irú ògùn bẹ́ẹ̀ síta mọ́. àbámúdá yẹn ni pé bíi májíìkì bíi pé kó ṣe pé a ti tẹ́lẹ̀ pé mo fẹ́ fi èèyàn fẹ́ fi nǹkan ṣe 419 pé ẹlòmíà ní pé tí a bá ṣèṣì rí pé tí a bá ta ẹlòmíì lọ́fà instead tí wọ́n á wẹ ọfà yẹn gẹ́lẹ́ bó ṣe yẹ kán wẹ̀ ẹlòmíà ti fi abẹ́rẹ́ sínú ẹyin òróró a ní òun mú ẹyin òróró yẹn òun fi ń wẹ ojú ibi tí a ti tẹ nìyẹn lọ́fà abẹ́rẹ́ wọ̀nyí a máa jáde nínú ẹyin òróró yẹn tí a sọ pé inú ẹsẹ̀ nìyẹn ni abẹ́rẹ́ wọ̀nyí ti ń jáde gbogbo wọ̀nyí àbámúdá tá à ń pè ní àgàmù rárá ni. ojú ẹni láti màkù sí ẹni ọmọ tí ó bá sinmi ojú ayé yẹn láti mọ̀ ọmọ tí a fún nírú àwọn nǹkan wọ̀nyí ojú ayé èèyàn lèyìn ó ti mọ irú ọmọ tó bá bí èèyàn ò lè bímọ láyé kó mọ̀ mọ irú ọmọ tí ọmọ tó ń bá bí bá jẹ́ irú níbi ọlọ́run jẹ́ ká ní ọmọ tí ó gbọ́rọ̀ sí òbí lẹ́nu tí èèyàn bá ti ní ọmọ tó bá ti gbọ́rọ̀ sí yàn lẹ́nu irú agbára wọ̀nyí kò ṣeé gbé lọ torí pé béèyàn ò bá dóko bàbá ẹlòmíì wò yóò sọ pé oko bàbá òun ló tóbi jù oògùn béèyàn bá ṣe ọwọ́ báyìí déédéé ibi tọ́wọ́ èèyàn mọ ẹni tí ẹ dé tẹlòmíì tó kọ̀ntínú lọ ó tún lọ rẹpẹtẹ ni oògùn kò ní òpin ẹni tí ò bá dẹ̀ fóògùn bàbá rẹ̀ kalẹ̀ kò lè rí ti bàbá ẹlòmíì gbà ní ìlànà ti ní oògùn àmọ́ ọmọ tí a bá fi nǹkan báyìí kalẹ̀ fún àti rínú rẹ̀ níbi pé kí ọmọ mi ò yẹ ọmọ kọ́mọ ńlá kí fi déédéé fi irú nǹkan bẹ́ẹ̀ kalẹ̀ àwọn nǹkan tí máa ń fà níwọ̀nyí èèyàn ò kí déédéé inú ọmọ èèyàn gangan èèyàn ò tí ì rí tán láyé òde òní débi pé àfọmọ ọlọ́mọ lé oògùn àwọn nǹkan tó fà á tí ò fi fẹ́ sírú àwọn nǹkan wọ̀nyí mọ́ nìwọ̀nyí. mo wá gbà wá nímọ̀ràn èmi tí mo jẹ́ baba Karim Adéyẹmí Ifá olúwo abọrẹ̀ mo gbàdúrà ní àṣẹ ọ̀sẹ̀ ìtura ọmọ Mìsíkọ̀lé
ọmọ abégúnjẹbọ torí pé ọ̀sẹ̀ ìtura tá à ń sọ yìí òun ló ṣílẹ̀kùn fún Èjìmogbè tó fi dé gbogbo aládé mẹ́rẹ̀ẹ̀rìndínlógún. Mo gbà á ládùúrà pé àṣẹ ọ̀sẹ̀ ìtura yìí òun ni a fi ní pé àti awo àtọ̀gbẹ̀rì kan bá wa lébànújẹ́ lọ. Gbogbo etí tó ń gbọ́ mi láti àrókò yìí lọ mo fi ọ̀sẹ̀ ìtura yìí mo fi gbàdúrà fún ẹnìkọ̀ọ̀kan wa. Bí ọ̀sẹ̀ ìtura ṣe ṣílẹ̀kùn fún Èjìmogbè tó ṣe ṣílẹ̀kùn fún gbogbo aládé mẹ́rẹ̀ẹ̀rìndínlógún, mo gbà á ládùúrà pé ọ̀nà owó, ọ̀nà ọlá, ọ̀nà ọlà, ọ̀nà rírí jẹ, rírí mu, rírí ná, rírí lò, rírí ṣe, rírí gbà á sí fún gbogbo etí tó ń gbọ́ mi láti àkókò yìí. Mo dẹ̀ gbà á ní àdúrà pé ìṣetí ọ̀sẹ̀ ìtura tó ṣe dá fún aboyún ilé tó ṣe bí wẹ́rẹ́, tó ṣe dá fún ọ̀kùnrùn ìdùbúlẹ̀ tó ṣe kóró, mo gbà á ládùúrà pé gbogbo ẹni etí tó ń gbọ́ mi láti ẹnu àkókò yìí lọ pé ogun ayé rẹ̀ á ṣẹ́. Ìṣetí ọ̀sẹ̀ ìtura tó ṣe ṣílẹ̀kùn fún Èjìmogbè tó fi dórí gbogbo aládé mẹ́rìndínlógún, ogun ayé ẹnìkọ̀ọ̀kan etí tó ń gbọ́ mi á ṣẹ́ láti ẹnu àkókò yìí lọ. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, èmi ni gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí, èmi ni bàbá Kàrímù Adéyẹmí tí gbogbo ayé mọ̀ sí Olúwo Abọrẹ̀, tí mò ń gbé ní ìlú Ọ̀rẹ̀ ní àdúgbò tí wọ́n ń pè ní Akíntọ́lá Akínfọlárìn. Àbámọ̀dá yẹn ni pé bíi májíìkì, bíi pé kó ṣe pé a ti tẹ́lẹ̀ pé mo fẹ́ fi èèyàn fẹ́ fi nǹkan ṣe 419 pé ẹlòmíà ní pé tí a bá ṣèṣì rí pé tí a bá ta ẹlòmíì lọ́fà, instead tí wọ́n á wẹ ọfà yẹn gẹ́lẹ́ bó ṣe yẹ kán wẹ̀, ẹlòmíà ti fi abẹ́rẹ́ sínú ẹyin.